Upgrade your viewing experience on YouTube. You can now enjoy sharper images and vivid colors by adjusting the video quality settings. Now click on Settings, select Quality. Click on Advanced and select the High Quality Video settings. Enjoy your movie on APATATV+. Sinimá ti tó pé ìyá aṣẹ́wó onírúurú ọ̀bẹ láàrin lọ́jọ́ ikú erin oríṣiríṣi èèyàn rẹpẹtẹ níbi òkú ìyá aṣẹ́wó tó ti gba dìgírì níbi iṣẹ́ aṣẹ́wó ṣíṣe. Ìwọ lọmọ láàrin èrò òròmọdìyẹ láàrin àṣà orí lórí ọmọ ó yẹ bá mi pàtẹ́wọ́ rọgẹ́dìtì ló sọ mọ́ dàgbà gbogbo gìràgìrà mo lè ṣe ẹ̀jẹ̀ ó dópin. Odò ló fi mọ àsọjí ó yẹ ká fi mọ. Tó fẹ́ ọ̀nàrẹ́bù tó ń fẹ́ olórin tó ń fẹ́ ọ̀túnba. Ẹsẹ̀ ló máa fi lè dé ká dùn. Wàhálà ńlá ṣẹlẹ̀ lọ́jọ́ tí wọ́n ṣòkú ìyá aṣẹ́wó. Ẹni orí yóò dilé ní gbẹgẹdẹ gbiná àràràn bọ́ọ̀bù lọ́wọ́ wọn fọ ara wọn lórí dànù. Òkú sùn níbi òkú ìyá aṣẹ́wó. Sinimá ìkọ́nilẹ́kọ̀ọ́ kọ́nilọ́gbọ́n. Ó tún panilẹ́ni àní tákìtì ó lágbára. Sinimá ti tó òkú ìyá aṣẹ́wó is a thriller. Written and produced by Funmilayo Sakios. Directed by Ṣẹ́gun Ògúngbè. Mo dá lọ́lẹ́sì mọ̀. Ẹ dá mọ̀. Bẹ́ẹ̀ni. Ọmọ inú ilé dẹ̀ ní ẹ̀rẹ̀ dá gbogbo ẹ̀ mọ̀. Ẹ gbà lọ́lẹ́sì rẹ̀. Ká ni mo tún lé. Nífù jágò lẹ pàdé àpàtì òmòwò náà. Egbò ẹ tí ẹ fi lé owó yìí sí ibàyí. Ẹ jẹ́ ìtiwọ́ sí i. Starring Funmilayo Sakios, Tunde Aderioye, Madam Sajẹ, Ọláníyì Àfàjà Sanyẹ̀rì, Ladi Folarin, Mama Ereko, Zainab Bakare, Amuda Iko, Jire Ogunleye, Arinola Odubela, Ṣẹ́gun Ògúngbè, Ọ̀túnbọ̀ Majibike, Yétúndé Òyìnbó, Ope Okunola, Basira Badia, Ìdòwú Ọládipúpọ̀, Jeremiah Heritage, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní òkú ìyá aṣẹ́wó subtitled in English. Ó ti jáde báyìí from the stable for Lasco Films Nigeria Limited. Adé orí ọ̀pẹ òjò tẹ̀yẹkẹyẹ. Ẹ tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o. Ọmọ garage, another one ní Agbó Ọ̀gẹ̀dẹ̀. Sinimá tuntun òkú ìyá aṣẹ́wó ló jáde báyìí. Iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúwò ní ẹgbàá bẹ́ẹ̀. Ọ̀làsco gbogbo igi tí lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà dídùn ló dùn. Bàbá ẹ̀kọ́ ló kú, ìyá ẹ̀kọ́ ló kú. Ó ní bá ló jẹ́ gbèsè tó ní òkú ìyá aṣẹ́wó. Kí ló sọ? Aṣẹ́wó. Ah no, don't say that again. Mo tẹ̀ mọ́ ilé tó fẹ́. Olè! Aṣábí! Ntọ́ dánwò yìí lẹ́yẹ dánwò tẹ́yẹ ń ju mí. Ọ̀pọ̀ náà dánwò yìí yàgbẹ́ jẹ. Ńlọ̀bọ̀ gbòógì rẹ̀ tó rí bọ́lẹ̀ pọ̀ tó ṣiṣẹ́ tán. Ebi tí yàtọ̀ kọjá fẹ́ràn yẹn jọ. Aṣẹ́wó Kánò làkọ́lé ẹ̀. Aṣẹ́wó Kánò business tycoon. Àwọn èèyàn máa ń pè mí ní Àṣàbí Kánò. I deal with gold. Ẹ máa góòdù ẹ̀rọ akópa bó ṣe ń lọ ló ń bọ̀. Ó máa kó góòdù wọlé ṣáàlì. Kó lọ nílẹ̀ kó wó dé. Àtàjà máa táwọn ìlàṣẹ́wó eléyẹ̀ ò lè jẹ́ lówó gbé. Ṣé o tún 50K lo Àṣàbí? Bá mi gbówó mi. Abọ́dọ̀ fún mi ní góòdì. Cherry gold Àṣàbí. Owó lọ́wọ́. Góòdì lọ́wọ́ ni. Ṣàfihàn wa lè léyìí dàbí kí ni ká ti pè é. Aṣẹ́wó Kánò tó jí àkàrà lórí alákàrà láàrin ọjà. Kò pẹ́ kó jìnnà ó tún jí àkùkọ adìẹ lọ́jà. Kí ló dé? Ìkúnlẹ̀ abiyamọ. Tàbí irú eléyìí kan Aṣẹ́wó Kánò. Ẹ wo sinimá ìkọjá àfẹnuròyìn ó lágbára. Suspense inú ẹ̀ yí bọ́bọ́ jù. Aṣẹ́wó Kánò làkọ́lé ẹ̀. Another blockbuster written and produced by Olatunji Balogun. Tí o bá ṣe kọ́kọ́ ṣẹlẹ̀ tó ní ká wá wò ó. Starring Zainab Bakare, Jire Ogunleye, Funmilayo Sakios, Yetunde Barnabas, Arinola Odubela, Toyosi Akinpelu Abiodun Ọmọakin, tó ṣe tèmi, Razak owó oníran bílídà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní Aṣẹ́wó Kánò from the stable for Lasco Films Nigeria Limited. Adé orí ọ̀pẹ òjò tẹ̀yẹkẹyẹ. Ẹ tún kó ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí o. Area Boys, another one tún ni Return of Sade Poli. Sinimá titun Aṣẹ́wó Kánò lélẹ́yìí. Ó gbẹnu tán, ó ga fíofío. Àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀. Ọ̀làsco. Mi ò fọwọ́ ẹ, mo lọ́wọ́ tèmi lọ́wọ́. Dídúró dùn. Jẹ́ kí wọ́n mọ̀ pé ìwọ ló jí. Káyọ̀ lanu kí wọ́n pè ọ́ lólè. Kí wọ́n ní ọ́ olè. Moria, oh oh, Moria.
mẹ́ta mo rí ọ. Kò sóhun kankan tí ó yà wá. Ọjọ́ tí gbàgùn wà bọ̀ ọjọ́ pẹ́ o. Mo rí ọ òye mo rí ọ. Mo rí ọ mo rí ọ. Òjò pa mí má ṣe pọ̀rẹ́ mi. Ọpẹ́ mi títí ọpẹ́ ṣe bí òjò ló rọ̀. Òjò tí ó pọ̀rẹ́ mi bóyá tètè pa mí. This love is unquantifiable. Our friendship is so precious. I cherish you. I will never let you go. I will never let you down. Ìwọ lọ̀rẹ́ òtítọ́. Ìwọ lọ̀rẹ́ òtítọ́. Má jẹ́ ká yára wa o. Ká má yára wa. Ọ̀bọ má jẹ́ ká yára wa. Ká má yára wa. Láti kékeré láti ń bára wa bọ̀. Òjò wákìlá apá kan. Ọ̀rẹ́ bí ọmọ ìyá ni wọ́n. Má ṣe pọ̀rẹ́ mi. Òjò má ṣe pọ̀rẹ́ mi. Má yára wa. Ká má yára wa. Òjò tó pa kó yá tètè wákìlá apá kan. Òjò yẹ pa mí. Má ṣe pọ̀rẹ́ mi. Okay. Are you insane? You're rubbish one here. Oh, can you try that to Ofe, kiss me. What are you trying to do? You want to kiss me on my bed? Are you okay? Are you insane? How would people say more position me? You're my daddy's driver. That's what will remain. Let me warn you. The next time you try this rubbish with me, you will take a light away. Now get out! Rubbish! Ah! Hey! Oh, stupid Gonsha! No, stupid girl! And I will slap you over and over again! I will slap you again! The rubbish one here! No, tell me! Thank God! Daddy, can you just imagine this idiot! This fool! Daddy, let me explain. I'm going barge into my room. And I was lying down here over my... So what happened? Of course I slapped him. Yes. And I will slap you over again. You slapped him, man? Ó gbá ọkùnrin létí. Ó fọ́ ọkùnrin létí Bọ́lá ti tó. Did I hear you say you gbá ọkùnrin létí? Oh my goodness. Idris. Okay. Take your leave. Go. Take your leave. Just take your leave. Go, please. Please. Bọ́lá ti tó. Bọ́lá ti tó. Daddy.
torí pé Idris wọ yàrá ẹ̀ ṣó ṣẹ̀ṣẹ̀ ń wọ bí mi. But Dad, I told him not to come into Shut up. Lẹ́yìn ẹ̀ ń kọ́ tó bá sọ fún pé kó má wọ bí mọ́ tó wá wọ bí ṣégbà tí ló kàn wọ́n ní ọ̀rẹ́ dà mí wọ́n ó da ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ má di méjì ni torí pé ó fẹ́ ọ̀gẹ́ ń sìn ó dẹ̀ bá etí ẹ̀. Who does that? A woman? Fún kíni? Jẹ́ kí n sọ kíní kan fún ẹ sórí àwọn àgbàlagbà àwọn tó gbọ́ Yorùbá dáadáa wọ́n ní kíní kan tó ń ṣe fléngé ikú pa kábọ̀ nítorí frog ọ̀pọ̀lọ tó ń jọra ẹ̀ mọ́lẹ̀. Ó gbá ọkùnrin létí. Daddy. Daddy. Ọ̀rẹ́. Ṣé lórí ọ̀rọ̀ yìí náà ṣe? Mi ò láìkí orí ipò tí yóò wáyé o. I must be truthful to you. Kí ló dé? You're a good looking man now. Adé bọ́ sí ìgboro ń bẹ̀. Mo yóò bẹ̀rẹ̀. Wàá kárí bọ́nú báyìí. No. Kí ló dé? Tóbìnrin kan bá sọ pé òun ò ṣe mọ́. Ẹgbẹ̀rún obìnrin mi á ṣe. You understand? Yes. You really understand? Okay, make me understand. What's so special about this girl? Yes, what's so special? Dá mi lóhùn. Ó rẹwà. Ó rẹwà. Ọmọ obìnrin tó rẹwà. Ó níwà. Ṣé ìwà náà ni? Ọpẹ́lọpẹ́ bàbá ọmọ yìí lára mi o. Because tí o bá ń ṣe bàbá yìí, mi ì mọ ibi tí ń bá wà. Èmi àti ẹ lè máa pàdé débi tó fi máa di pé bóyá nǹkan tí ẹ fẹ́ máa change débi tó máa padà sọ pé bóyá òun help. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run fi bàbá ẹ̀ ṣe gàrí tíra tèmi àti ẹ fi padà ríra wa. Àmọ́ ò lè fi sentiment wá para ẹ̀ náà. Ọmọ lòun ò ṣe mọ́, ṣe dandan ni. You have to move on with your life. Obìnrin pọ̀ ń gbòòrò. Just like that. Ṣé o fẹ́ para ẹ̀? No, tell me, ṣé wàá dẹ̀ wá para ẹ̀ ni? Yàtọ̀ pé. Kids, what's so special about this leader? I still want to know. Yàtọ̀ pé òrèrè. Àbọ̀. Understand. Ọmọ Bọ́lá ni ẹ. I don't even think I can do without her. No. Báwo ni mo ṣe fẹ́ ṣe? Òun ló jẹ́ kí n understand pé nǹkan tó ṣe ń jẹ́ fẹ́ ṣe wá. She talk to me like màmá mi ń bá mi sọ̀rọ̀. Ó stop mi fáwọn nǹkan tí ò dáa pé kí n má ṣe. Mo ti rí. But come on, Afe. Ó ṣeéṣe kí ìwọ ti gbàgbé o. Jẹ́ kí n rán ẹ létí. Ṣùgbọ́n tí arákùnrin kan tí a máa ń gbé àwọn assignment wa lọ bá nígbà táwọn school Brother Gideon. Ṣùgbọ́n tí nǹkan tó sọ pé ó ṣokùnfà ipò tó wà. Ìyàwó mi, olólùfẹ́ mi, àpọ́nbẹ́pọ̀ rẹ̀ ọlọ́rọ̀ mi, I will love you forever. Ìyàwó mi, ó ní tèmi o. Ruth, mo ń kọrin fún ẹ látàárọ̀ o dẹ̀ dá mi lóhùn. Okay, I'm coming. Ìyàwó mi, olólùfẹ́ mi, àpọ́nbẹ́pọ̀ rẹ̀ ọlọ́rọ̀ mi, I will love you. Rẹ́rìn sí mi now, rẹ́rìn sí mi. Kí ló ń ṣe ẹ́? Okay, mo mọ̀ pé ò fẹ́ mi mọ́. Kí ló fẹ́? Wo arábìnrin. Good afternoon. Good afternoon. God will bless you, my daughter.
I need help from you. Small help. What's that, sir? You see, I need you to support me with something substantial. It has to be very substantial for me to take care of my sweetheart. Ruth, she's hungry. Ruth, okay. Sorry, ma worry. Give me whatever you can afford. Sure, me here. Make it very bogus. Okay, I will manage it. Thank you. Oche. Ruth, Motide. I have brought something for you. Sure, me here. See, smile at me now. Why are you doing like this? See, I know you don't love me again, but that does not matter. I will take care of you. Oh, yeah, take. Go and eat. Go and eat. The love between me and you, it's like that Romeo and Juliet, yo. Have you forgotten it? In 1955. So me here, when they enter that ship, you cannot go there. See, I cannot love any other person apart from you. Titanic ship, you just see that Titanic that was on the high sea. The Romeo and Juliet were inside that ship. It is me and you now. It is me and you that was in the ship. Good afternoon. Ruth, sọ̀rọ̀ mi yẹ. Ìyàwó mi, olólùfẹ́ mi. I love you. I love you. I love you. Come. By the way, where are the rest of you? Yes, sir. John and Matthew is not around today. They didn't come to school? Yes, sir. Okay. Before we start today, I want you people to know that punctuality is the soul of business. Hey, good afternoon, my friend. How are you? You have closed from school? Okay. Go. Go to your class, okay? Don't be playing about, oh. You understand? Work while you work and play while you play. To be useful and happy, this is the way. Are you getting me? So what am I trying to let you know? Whenever you are in class, dedicate your time and attention to what you are learning. That is the only way you can become a very, very brilliant and successful student. Do you understand? Yes, sir. As you are learning this book, you are learning moral as well, so that you can become a very good person wherever you go. And that is the reason why I will take you back to that period. Wherever you go, wherever you be, do not say yes when you mean to say no. Bye-bye. Oh, you are a good student. Now, let's go to today's topic. Have I told you something about Ruth? Ruth is a very brilliant girl. She's very brilliant. Ruth Bao, sir. Ruth is my beautiful, my sweetheart, my love. I love her like mad. I love... See, let me tell you something about Ruth. Ruth is my wife. We scattered, and I am trying to bring us together, but she's refusing to... She doesn't want to settle with me. But I still love the woman. You understand? Sir, you said you want to teach us now. Yes. Oh, we are talking about Ruth now. Ruth? Yes, sir. Oh, did I mention Ruth? Oh, sorry. Now, what I'm trying to let you know is that I was trying to teach you about about now. Do you know now? Yes. What is now? Now is the name of any person, animal, place. Good. Do you know why now is very important? It is for you to differentiate between human being, animal, and person. You understand? Yes, sir. So you are not supposed to use now where you are supposed to use adjective. Are you getting me? So I want you to now take your pencil or pen
and get a sheet of paper. Start to write what I'll be telling you now. This question this lesson of today, you are going to tell me tomorrow without looking into your books. Are you with me? Obìnrin. Ìfẹ́ àfẹ́jù tó ní sóbìnrin yẹn ló fà. Because at the end of the day, lady yẹn jákulẹ̀ ní. And I don't want that to be your story. No. Not my dear friend. Ọlọ́run má jẹ́. Ọlọ́dẹ orí. No. Let me call for it. So like I said, put yourself together, move on. I'm more your brain, don't answer. And if you must ask me to have a go or on the valley of Molishe, Lati, my lord, yes, I will. I do Robin got take a look on by Rochelle Muro, we come back to my by Bearing Melo. Yeah, gbajúmọ̀ ṣe. Tọ́nà bá túbọ̀ làjú báyìí lọ. Obìnrin, ọlọ́mọ máa rọ̀ tẹ̀lé ẹni. Please, cheer up, put yourself together. Ìwọ lani kejì mi mo rí ọ. Ìwọ lọ̀rẹ́ mi àtàtà mo rí ọ. Kò sóhun kankan tí ó. Davis, bí báyìí ló wà. Mo dẹ̀ wá ń dúró láti nǹkan lókè. Kí ló ń ṣe bí báyìí? What are you doing on your phone? Wá fi mi nìkan lẹ̀ sókè. Wá ń tẹ fóònù tá ló ń bá sọ̀rọ̀ fún. Kí ló ṣẹlẹ̀? Kí ni dé? Bikini. Bikini ti bá wo? Anyway, baby, I have good news for you. Hey! Well, I told my dad about you. And guess what? Wọ́n ní pé kí mi àti ẹ ká fix date tó máa wà available ní òbí àti òní lọ sí ibi iṣẹ́ pé kí n mú ẹ wá káwọn meet kẹjọ sọ̀rọ̀, you know, man to man. As what? As what? As my husband to be. Yeah. O ṣe lójú tó fi rìn ọ̀nà. Ìlàkàyè kò jìnnà sí ẹni. Firstly, o wá sílé mi uninvited. Me. O tún dé náà. O observe wípé mo kò fi ẹ́ sílẹ̀ mi ò ta sí ẹ rárá. Ṣé mo nǹkan tó bá pa mí lẹ́rìn-ín náà rẹ̀? Àwọn àwàdà tó máa ń ṣe ó máa ń wà too expensive. Abeg, níṣẹ́ lókè jọ. Jà lọ sókè, níṣẹ́ lókè jọ. Láti lọ ṣe kí ni? Àwọn fíìmù tí lẹ́jọ́. Ṣé kí mo ń bá iṣẹ́ àwàdà ni? Kí ló ṣẹlẹ̀? Èmi àti àjà ti tẹ́lẹ̀ náà. Àbájá tẹ́lẹ̀ àti bẹ̀rẹ̀ sí ń jà báyìí. Ṣé kí mo ń bá iṣẹ́ rí ni? Kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún ẹ? Ṣé mo ṣẹ̀ tẹ́lẹ̀ ni? Nǹkan tó yẹ kó béèrè nìyẹn. Nǹkan tó yẹ kó béèrè. Bẹ́ẹ̀ ṣe béèrè. My future is so important to me, and I have to guide it. Your future? You want to guide it? I still don't get it. Me too understand the content, so no. Oh goodness. All right. Mo fi ọ̀rọ̀ èmi àti ẹ mo fi lọ pastor. Ó dẹ̀ jẹ́ kó yé mi wípé you and I don't have a future together. Excuse me. Pastor sọ fún ẹ pé èmi àti ẹ ní future. Baby, come off it. Okay, wait, let me just explain myself. Let me tell you one thing. To buy pé o ṣeré fa o sọ pé o ṣeré mọ́, but ṣé orí àwọn pastors tó wà ń ta nísìn, they are fake pastors. Not this one. Irọ́, mo ṣe lé. Báwo ló ṣe mọ̀? They are all the same thing. Kò sí ìgbà tí pastor mi bá mi sọ nǹkan tí mi ò máa bẹ̀. Baby, má ṣe bẹ́ẹ̀ yẹn. We can talk it over. How can you just tell me pé? Look, there's the door. Bust it up. Get out. Baby! Davis! Babe! Nonsense. You understand? Davis! Baby! You know what? We can talk it over. Just hold on. Wait!
sùúrù. But we can talk this over. Oh, there needs sùúrù. Talk what over? This is something we can talk about now. Get out. Hey, ẹ gbà mí. Baby. Wait now. Ògìgì gàgì gbòsù òye. Ariwo ọjọ́ kò ní lè pọ̀jọ́ ògìgì gàgì gbò. Ọmọ làdìgún olówó rọmọra o. I miss you so much. Really? Yeah. I miss you so much. Very, very much. I miss Peju. Oh, Americana ló máa tiẹ̀. Mom. Dad. I have a suggestion. Mo bá wọ́n ní kí Kọ́mọláfẹ́ kúkú tẹ̀lé wa dé airport. Once tó jẹ́ pé visa rẹ̀ ti ready. Sórí bẹ́ẹ̀ ṣe ń lọ yìí, tèmi bá máa fi padà wálé, mi ò wá sílé state. Mo fẹ́ yà lọ hospital mi, mo ní appointment pẹ̀lú doctor mi. So jẹ́ kí Kọ́mọláfẹ́ ṣe máa lọlé náà. 2 weeks ò ní pẹ́ dé. Tó bá dẹ̀ ti dé, wàá bá aṣọ sí ẹ lọ́hùn. Gbogbo ètò lórí ẹ̀ láti ṣe. Yes. Gbogbo ìwé ìrìnnà kankan. Gbogbo documentation. Gbogbo ẹ̀ ti wà rẹ̀ Everything ti wà intact. Kọ́mọláfẹ́, má dá lóhùn, lọ fọkàn ara ẹ balẹ̀ o. Mímí kan ò lè yẹ o. Òun travel yẹn ti confirm láàrin ìrìn àti yẹ. Tàjẹ́ ti ṣe gbogbo ètò. So gbogbo ẹ̀ jọ máa ọ̀rẹ́ yín ẹ máa continue ẹ̀ lọ́wọ́ ẹ̀. Kò sí problem. Ṣó ti gbọ́? Ṣọ́kùnrin ti balẹ̀. Ẹ wò díà, ẹ pẹ́ tí ẹ ká fi ọkàn wọn balẹ̀ finally. Sórí ìwọ. Ẹ mọ̀ pé kò ní fẹ́ fi sílẹ̀. Okay. Bá ṣe wà yìí, àwa òbí yín. A ti arrange photographer tó máa take enough shots ẹ̀yin méjèèjì. Ìyẹn máa jẹ́ lasting memory fún yín. Ẹ mọ̀ pé pictures don't lie. Because àríkè bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí báyìí àti ẹ̀fẹ́ kó jẹ́ wípé photographer tàbá ti pè báyìí a take shot ẹ̀yin méjèèjì díà ọmọ yìí. Mom, why photographer? Wọ́n sọ jẹ́ pé ó sì máa bá mi tí mo wà, so kò need the photographer. Abẹ́ máa gbọ́ ọmọ ẹ̀. Ọmọdé ń ṣe é o. Ṣé o mọ̀ pé bí ìwọ ṣe ń lọ yìí ń sìn? Ìwọ ti ní state tó ń lọ. Ó lè pé North America ni wọ́n ń lọ ń sìn. Kó jẹ́ pé bí irú Atlanta, Georgia yẹn lòun máa wá tóun bá ti dé. Ìní yìí lè má lọ papọ̀ ní time yẹn ló jẹ́ pé ibòmíì lòun máa dé sí. Àmọ́ bí kò tó di pé ó dé, ẹ máa wo picture ara yín, wọ́n á máa wo tiẹ̀, òun á máa wo tiẹ̀. Ìyẹn máa jẹ́ everlasting memory. Gẹ́gẹ́ bá ṣe sọ. Ṣé o gbọ́ gbogbo àlàyé tí mò ń ṣe fún? Má dà lóhùn. Ṣé o tẹ́ ẹ mọ̀ pé pictures memory? Memory ló jẹ́. Ìgbà tó wà ń kókó ṣe bó ṣe rí ni. Ẹ má dà lóhùn. Ẹ má dà lóhùn. Ọmọdé ń ṣe. Níbo ni photographer òun wà? Photographer wa. Yes ma. Where are you? Àwọn ọmọ mi ti ń dúró. There's no problem. Take your shot. Tó yá. Ẹ dì mọ́ra yín. 2 jolly friends. 2 jolly friends. 2 jolly friends. 2 jolly friends. Ẹ bá ṣọ́ọ̀tì kankan táìmù ti lọ airport tẹ̀ ń lọ. Kọ́mọláfẹ́, I'm going to miss you, bro. Baby, not familiar with buying now. Má worry, iṣẹ́ sí yẹn tán, má worry, wọn náà máa tó di orí mi. Mo lè wait. Arógun. Very soon ó ń bọ̀ ṣe gbogbo sábẹ́ fi ẹ́ sílẹ̀ ń bí mi. You can't wait, má worry. Mom, see, I'm going to miss him so much. I know. He's joining us very soon. Ó máa join wa láìpẹ́. Very soon. Má ṣe ìyọnu. Mo fi sílẹ̀. Jẹ́ pé tí wọ́n mọ̀
Má bá yín jà o. Oya, mama. Let me again. I'm going to miss him. Oya, láti gbọ́. Pẹ̀lẹ́. I love you, nigga. Kò ṣe jẹ́jẹ́ kó kílé o. Kò sí wàhálà. Ẹ rọra máa o. Ṣé akọ̀yà lónìí mọ́ ni? Ó kúkú yá. A fẹ́ máa gbéra báyìí náà ni. Àyẹ́gúnlẹ̀ láyọ̀ lágbára Ọlọ́run. Ẹ ṣé gan. Àmì o. Ta ni o? Sílẹ̀kùn. Endiri. Endirisi. Bó nìkan. Tó wá ra nǹkan ládùúgbò ní kí ló kò sí mórí ẹ̀. Àwọn dáàdì mo béèrè, mo fẹ́ wá gbé èso fún wọn ni. Àwọn dáàdì o. Ladi Davis. Ndiri. Ewa ṣe bá gbàlagbà ló tọ́. Parọ́. Kí ló wá dé tó o mójú o mọ́ra o mo kú nlé mi ó ṣàkàn ṣe ti ẹni ṣá. Mo ṣá ń wò bó ẹ ṣe ń dà bí irin tẹ́ ẹ̀ ń rọ̀ bí òjò ní tí ò ní. Tẹ́ ẹ̀ ń kún tẹ́ ẹ̀ ń pa. Kí ni gbé wá fún? Èso ni. Yéè! Wọ́n gbé ní tí mo mọ̀ ẹ́ jẹ dé o. Ó tún ní mango. Àwọn dáàdì ló ní ìgbésẹ̀ ilé mi. Ó wà lára ẹ̀ sọ́ọ́rí jẹ́ ń sọ fún ọ. Fún kéde pàtàkì tó sanwó fún. Èmi ó fún ọ lọ́fẹ̀ẹ́. Tó bá tiẹ̀ fún mi ní kíní jẹ wàhálà ti ẹnu. Sọ́ọ́rí jánà gangan. Àti Défísì. Àti ìyàwó ọ̀gá. Àtọ̀gá gangan fún alára wọn. Ọjọ́ náà náà fly away lóyìnbó. Défísì ò lè ṣe báyìí fún mi. Ọ̀rọ̀ pé ńgbà tí wọ́n bí Défísì wọ́n rán ibi yín wọ́n rán pọ̀ ni. Inú Défísì ò lè ṣe báyìí. Ó sọ́gbà tó ti wá ṣe nìsín nǹkan sọ́mọ gbé bí ọmọ gbé àyìn. Mo sì nǹkan lọ́nu ilé ká máa lọ. Pẹ̀lẹ́ sọ fún mi lélẹ̀ wọ́n mọ̀ ẹ́ jẹ o. Ká máa lọ lé wọ́n á máa lọ pẹ̀lẹ́. Ká máa lọ. Sọ fún mi. Àná wọ́n á máa lọ. Ọlọ́run ò ga o. Ndérí sì fẹ́ lọ lóyìnbó. Àwọn tá a wà bí láti jẹ́ ìgàn wọn gbá lọ́lọ́ òyìnbó. Lóyìnbó kọ́. Olúwa ìtí ni, ó ti rí ìlú àfin. A ní ògìgì kan kí ìgbó. Kelewu. Ṣé mo pé mo máa ń sọ fún ẹ? Ṣé mo pé mo máa ń sọ bí ẹ kọ́kọ́ reverse sẹ́yìn? Mo tó wọ́n lé mo ní kó má bá mi dáhùn àṣà wèrè tó má bá mi dá yẹn mọ́. Mo ní kó má pè mí sí kèlè èdè mọ́. Ó mọ orúkọ mi ni. Ó dà mọ́ bínú, àbísọ ní ọ́fíìsì ọ́. Ó dà Mùtíátù. Èmi nìyẹn. Mùtíátù. Èmi nìyẹn. Ọmọ oníyẹ ò mebi. Èmi nìyẹn. Ọmọ bá díẹ̀ bá kú ata là á lọ. Oh my God. Mo rò pé ó ti bá kan adé lára tiẹ̀ náà ni. Ìkunra bí ti bá wọn, kí ló ṣẹlẹ̀? Àwọn Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti jẹ èèyàn kan gbà. Tí ẹ bá ṣe pé n tó yẹ ni ló yẹ ni, okun ọrùn ọ̀yá díẹ̀. Tá a bá wá ní ká dàálẹ̀ ká tún sà. Àdúró ọmọ ọ̀gá odidi èèyàn ńlá sírú. Ṣé ọkọ ti mad? Lọ́nà o. Ó ti crazy gan pàápàá. Tó bá ipò ti crazy, ṣé kò tó pè mí padà fún lélẹ́yìí? Ṣé kò tó? Ìgbà tó fi ń pè síkèlè èdè, tó fi ń pè mùtíyá mo ti pọ̀ lórí burúkú kan ló wà jẹ́. Lọ́nà wo? Kí ló pè mí fún? Ṣé kò tó pè mí fún lélẹ́yìí? Kí ló dé tó hashtag mi mọ́ orúkọ tí bàbá àti ìyá ò sọ mí? Ìwọ hashtag mi ló pè mí pé mo síkèlè èdè. Má pè mí irú ẹ̀ mọ́, ó lè sọ irú ẹ̀ fún mi mọ́. Ṣé nǹkan tí wọ́n ń ṣe òun sódà lèmi ń gbìyànjú àti sọ fún wọn pé wọ́n ti padà tẹ́. Torí wọ́n ti ń bínú lọ. Ọ̀rọ̀ náà dùn wọ́n o. Ó mọ̀ ń lọ lóòótọ́. Mo dára Mutí. Ó mọ̀ ti lọ. Mutí. Dey play ló kọ́ mi. Ṣé ọ̀rọ̀ náà ṣé a máa dùn àgbà kò mọ̀? Sórí bó ti bínú lọ lóòótọ́. Bó ni òun náà ṣe mọ̀ wọ́n bá rẹ̀ for God for Christ and allowed. Mo ní màmá sọ òyìnbó mo ṣe ló ṣì ní ẹni. Ọmọ bá kàwé I speak English I spoke am. If I speak English you go cry. Mutí. Yes. Mutí ta ló ṣe ọ́ báyìí? Kàáyé ẹni tó ṣe ọ́ báyìí o. Ó pè mí irú ẹ̀ mọ́ o.
kí ló wá máa pẹ̀ gan sí ẹ tún sí wọn lọ́kàn. bẹ́tà kó o pa ìyàwó náà sí. inú ilé yìí báyìí sí oúnjẹ ti di subsidy ebi ló máa pa ẹkú. sẹ́mi. wà láìjà láì ṣọ́kọ́ mi ni mo ń dáná ilé yìí èmi ni waitress inú ilé yìí ọ̀fẹ́ kú. ebi ó pè mí gúmùtì kò lè yí ọ ibi tó bí bá ti ń pa mínísì wa náà gà lójú wíńdò gbogbo eléyìí tó mọ túlẹ̀ ọ̀hún tí bá ti ń fi ìhun náà lánàá ara ẹ̀ ní tí ìbá ṣe pé mo ti yóò gbádùn èmi ní sì padà jẹsẹ̀ rẹ̀ àfi bí ìgbà tí wọ́n da mi bí ọwọ́ tà sí yàn la ọwọ́ mi kankan kìíní ṣe sí lásán látẹ́gùn ń fẹ́ kìíní sókè ìbùtì ni mò ń fi gbogbo ẹ̀ ṣe fàyẹ̀. àánú àgbà kò mú ṣe mí ọlọ́run ọkùnṣẹ́. Bọ́lá. Kí ló ṣe ẹ́? Kí ló ń rò? Please leave me. Kí ló ń rò now? Excuse me. Ṣé mo complain fún ẹ ni? Àbí mo sọ pé nǹkan ṣe mí ni? Let me be, please. Please, I don't want to talk. Bọ́lá mo kò dìgbà tó bá complain fún mi mo mọ̀ pé nǹkan ṣe ẹ́ má fi ronú ṣe rẹ́ léṣe. Alẹ́ tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ o lè sọ fún mi náà. Ó ṣé wà dé ọkàn ní iṣu. What is your problem? Kí ni problem ẹ náà? Mo ní kó fi mí sílẹ̀. Why are you stressing my life for crying out loud? Kí ló dé? Leave me. Mo kàn kí ni? Lọ́kàn bí àgọ́ síta, what is your problem? Ìgbà mi kì í leave me alone. Babe, I can't. Pẹ̀lú bóyá ń ṣe yóò jẹ́ kí. Okay, ṣo fẹ́ jẹun bóyá kí n lọ bẹ ṣe oúnjẹ àbí báwo? Àbùkù fẹ́ mú nǹkan kan. I do not remember when you become the cook of this house. I don't understand. Oh, ní brain ni. I'm telling you to leave me and you're still stressing my life. You're disturbing my life. What is it? Leave me alone. What did it do then? A ní kò ní sùúrù ṣe ṣó mọ̀ tí mi rò pé a lè ṣe kí ni nǹkan tó mọ̀ tó nífẹ̀ẹ́ sí? I mean, what is it that she likes? I mean, something edible. Èyí tó nífẹ̀ẹ́ sí tó, I mean, think of something. A ní nǹkan tó jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí jù tí ó lè kọ̀. Afẹ́. Brilliant. That's good. Ṣé wọ́n ti gbìyànjú láti tẹ̀ra fún? Come on, Afẹ́. Okay. Got her machines in it. You try as much as possible to get her. Try fún. Máa wò lè ṣe ha. Ó ti yé mi. Máa fowó ránṣẹ́ sí. Yeah, I'll send money. I need to calm down, say, báwo lọ́rọ̀ obìnrin ṣe wá pẹ́ láyà sókè báyìí. Mo ti gbọ́. I'll sọ̀rọ̀ later.
ìṣòro máa dúró nígbà tí ó sì máa dúró torí wípé ọ̀rẹ́ òtítọ́ ló jẹ́. Davis, so lè pè mí ṣé kí n ṣàkọọ́dẹ̀ má ti jẹ́ kí n píkì so inú ẹ lè rò mí sí ni ṣé kí n dúró kò jẹ́ kí n ṣe Davis ń pè mí okay calm down ṣé kó pè mí lẹ́lẹ́kejì then I'll pick it but máa bínú pé why tó ṣe pé fún mi I've been expecting your call and pè mí now. Why are you behaving like this? I'll be calling you, then pick my call. So why are you calling me now? Oh yeah, baby. I can't wait. Davis, this is absolutely wrong. No. Ọ̀rẹ́ ni kò mọ̀. Walk. No. Hey babe, how are you? I'm fine. Babe. Yeah. I got this for you. Your favorite. Wow. Thank you. You're very stupid. You are very, very stupid. No, she must have been pamini. She must have rice this rubbish ice cream for me. You don't have sense. Idiot! Get out! Now listen good. By the time I'm not what a claim you go mess me. Or fear anyway. Who be listening now? What is babbled me giant rubbish? Okay. First note. Hello, sweetheart. I've been calling you and you're not picking up. Where are you? Anyway, I'm on my way to your place. Muti walono. Okay. Láyẹ̀wù! Madam, yes, ma'am. Oh my God. Erama. Ẹ má bínú. Ẹ fẹ́ jáde. Why are you behaving like this? Àsùnjí o, ẹ fẹ́ rest in peace. Ó dà. Ṣé o wà okay ṣá? Oríkì náà bí mo jáde. You suppose again. Ẹ má bínú. Èmi àti ọ̀tọ̀ ní tá a wí rí ẹ̀yìn náà lẹ̀ àìsọ̀rọ̀ mú eré òun ló pa baálẹ̀ gíní kan. Hello. Yóò sì lọ. Yóò lọ kó lọ́nu.
Kí ló ṣe mí? Tí mo ṣe ń bí, no ṣùgbọ́n okay ṣá. Irresponsible man tó pẹ́ nítorí ẹ̀ pé tó wà okay. Mo wá síbí lánàá, mo dẹ̀ bínú kúrò. Tó bá pẹ́ tí torí ẹ̀ pé tó wà okay. Shh! Mind the way you talk to me. Inú ilé mi ló wà. Who the hell are you? Lémi náà. Ta ni ẹ́? Mo wá síbí, mo bá obìnrin lọ́dọ̀ ẹ̀ ó ń ṣòṣì pẹ̀lú obìnrin. Mo dẹ̀ bínú lọ, and I was expecting you. Pé ọkùnrin tí orí ẹ̀ bá pé. As a responsible man, you pick up the phone and you will call me and you will apologize. Kí ni idiot ṣe? Phone tó ra fún mi. I think you're sick. Me? Kò jẹun lágbárí ẹ̀. Hey, Davis! Let me pay ẹ kí n apologize. Ṣó wà okay ṣá? No, ṣó normal ṣá? Àní kí ló wá ṣe nínú ilé mi sẹ́? Ṣó wà okay ṣá? Tí mo wá ṣe ní bí báyìí. Ní ilé ẹ. Lẹ́ẹ̀kan sí, mind the way you talk to me. Who the hell are you? Who the hell are you? Àbí tàbí oní kí n apologize. Yes! Pé kí ló ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún ẹ? For hurting me! For cheating on me! Cheating on you? Yes! No one cheats on an ex. Your wildest dream. Cheating on you. Davis. Èmi mà ni. Kí ló ṣe? Ọ̀rẹ́ má dàkú síbí. Bọ́lá ti tó. Your ex. You must be stupid. Davis orí ẹ̀ ò pé ó ti yá wèrè. Orí ẹ̀ ò pé, orí ẹ̀ ti dàrú. Ó dẹ̀ pé ó ti forí, ó ti fi gbálẹ̀. Èmi ni ex. Bọ́lá ti tó mà ló bá sọ̀rọ̀. Bọ́lá ti tó. Leave my house. This minute. Which house? Jáde kúrò nílé mi. Tí n bá jáde ńkọ́? No, kí ló fẹ́ ṣe? Tí mi bá jáde ńkọ́? Nínú ilé wo? I was stupid. Ìwọ tí mo manage. Can you just imagine this fool? Ṣo fẹ́ gbọ́jẹ́ kí n sọ kíní kan fún ẹ? Àìmọye àwọn ọkùnrin tó wà ń tà tí wọ́n ń bẹ̀ mí tí mo ní mi ò ṣe. And now stoop so low for this idiot. Or will you not have the guts? You have the effrontery láti sọ̀rọ̀ sí mi. Ó ṣe gan. Ó ṣe gidi gan mo dúpẹ́. Àwọn ọkùnrin pọ̀ lọ́rùn àbí bẹ́ẹ̀ kọ́. Mo yọ̀ǹda. Máa bá wọn lọ. Leave my life alone. Get out of my house. Stop it. You can never walk me out of your house. Listen to me. You can never walk me out of Bọ́lá ti tó. Leave my house this minute. Let me jáde. Jáde kúrò. Kí ló ṣe bí báyìí? Ta ló fún ẹ ní àdírẹ́sì bí báyìí? Báwo ló ṣe dé bí báyìí? Why are you stalking me? Why are you stalking me? Now get out! Get out! Eti ẹ. Ṣo fẹ́ nà mí? Ṣo fẹ́ nà mí? Just calm down, okay? It's not what you think. Orí bó ṣe rò. Ọ̀rọ̀ orí bó ṣe rò rẹ̀. I can explain. Come on, Afe. Let me explain. Take a shot. But no, we know. Davis. What is going on? You keep quiet. Ma sọ fún mi pé kí n ní sùúrù. Come on. Mo explain everything for you. Lóòótọ́ ló ṣàlàyé fún mi. Sori, ọjọ́ tó ti ṣàlàyé fún mi tó ti fi fọ́tò ẹ̀ hàn mí yẹn. Ọjọ́ ẹ̀ náà ni mo realize wípé same Bọ́lá ti tó la. Ní sùúrù, I can assure you, kò sí nǹkan tó ti pa èmi àti ẹ̀ pọ̀. Davis! Yes. And àtìgbà náà dẹ̀ mo ti sọ fún pé mi ò ní nǹkan kan fi ṣe. Àtọ́jú ẹ̀ mo ti yọwọ́ lọ́rọ̀ ẹ̀. Oh! Now I get it. Davis. So, because of this idiot, this low life, bàbá tí ò ní future yìí, ló ṣe fẹ́ fi mí sílẹ̀. Ló ṣe parọ́ fún mi. Ló ṣe avoid me. Ló ṣe pick off me. Oh my God. Now listen and listen good. Check this out, can you confirm? I will never go for this guy. But boy, tell me driver come see me last one. Emi, Bọ́lá ti tó, I will never fall for you again. No! Ó ṣe lójú tó ríran báyìí. This man here loves you. Fuck your love! Excuse me! I don't love him and I will never love you. Ṣé fẹ́ gbọ́? Tó bá yẹ pé ọkùnrin yìí ló kù ní gbogbo àgbáyé.
I would rather remain single. Yes! I would rather remain single! Leave me alone! And you, I'm coming back for you. Don't come back for me! Don't come back for me! This man right here loves you. This man right here is my friend. We lived together. We grew up together. We shared moments of pain and joy together. Inú ẹ bá dùn. Inú tèmi náà máa dùn. Tí kọ́kọ́ bá gbòmìjé lójú ẹ̀, ó gbòmìjé lójú èmi náà ni. His happiness, he's my happiness. And this man right here loves you. No! 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 I will not accept him! I will not! I will not! I will not! I will not! No! 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 I will not! I will not! I will not accept him! I will not accept him! No! Okay. No! Látàrún lè dùmarè tí kò wá pọ̀. Ẹ̀yin òbí wa. We'll find a way around. Ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún. You will. Lẹ́ni kejì rẹ̀. I believe in you. Ẹ má yà wá o. Tani, ta ló wà ní kántà? Kántà báwo Ọlọ́run ló jáde rọ̀ kántà. Nanza asati anu ẹ mọ̀ bínú. Àṣàyàn ò dáa. Ta lẹ béèrè? Mr. Kọ́mọláfẹ́ Idris mo béèrè sir. Ẹlẹ́gbọ́n àgbà. Àgbà kò mọ̀. Àwọn ò sí lé, wọ́n ti mú gbòòrò lọ. Mo ní message kan tí fẹ́ deliver fún. Àwọn ò sí lé bóyá kẹ́ padà wá ń jọ́ mi. Kò lè sí bóyá bí ìyàwó wọn tí mo lè deliver fún. Èmi nìkan mò ń bẹ nílé, èmi nìkan mo wà láàfin. Ẹ mọ̀ nǹkan, ṣé èmi ò lè bá wọn gbà? Tí wọ́n bá sì dé kí n gbé fún wọn àbí ṣé kò ṣe fi rán yàn ni? Okay, no problem. Tẹ́ bá ti lè bá wọn sign kò sí wàhálà. Ilé mi ní tún jẹ́ sign. Ṣé kò ní sí wàhálà sà àti bá? Ṣé Ọlọ́run jẹ́? Mo ti ẹ̀ jẹ́rìí. Ọlọ́run jẹ́. Jẹ́rìí. Ẹ kàn wá bá mi tí ọwọ́ bọ ibi ìwé kẹba mi. Ibi tí màá sign sínú. Ẹ dúró ná. Ọlọ́mọjà sórí ibùkún ló ẹ̀ mọ́ lọ sign death warrant àti yẹn náà. Death warrant báwo. Ayé le. Ayé ìgbàjà. Ẹrù rẹ̀. All right. Ó dà. Okay, no problem. Okay, no. Ẹ̀yin náà tún sáwọ́lù. Ó ṣe kókó. Ó dà. So ẹ ṣé gan sir. Ṣé kò sówó ń bẹ̀ sà? All right sir. Ẹ ṣé gan. Kò sí wèrè, a fi jíṣẹ́ náà ni. Ibi abájayédé, ayé àmọ́ ń pàṣẹ ń, ayé ò ní fàájì, kí a mọ́. Ṣé kò sí sá? Idris. Sir. Sit down. Idris. Sir. Idris. Sir. Why tí o ṣe feel pé o kàn lè hide identity? Sir, mi ò get yín sir. Mi ò hide the identity kankan sir. Why did you pretend that much? Kílé tó ṣe bó ṣe ṣe tó jẹ́ kí n mọ̀ ẹ́. Why? Ṣé
ṣe láti mọ orí èèyàn tí mo jẹ́ ni àbí kí ni ká pè. Sir, mi ń get in, sir. Mi understand gbogbo nǹkan tẹ́ ń sọ, sir. Abájọ, the first time I met you. Yes, sir. Ó yẹ kára fún mi, èmi ni mi ò fura. Because ọjọ́ yẹn torí ń tẹ́mi rò ní pé bóyá torí condition torí mi. Mo kàn rí ẹ, mo kàn walking ló dẹ̀ sọ pé wàá bá mi ṣe táyà mọ́tò mi, which is very unusual. Pẹ̀lú bí mo ṣe rí ẹ, pẹ̀lú the kind of personality tí mo rí ní ọjọ́ yẹn pé ó dẹ̀ lóhùn máa bá mi ṣe. Ó tún wá ṣe gbogbo kìíní ẹ̀ tán. Ó tún wá sọ pé àbí kò gbé mi délé. I was even thinking that the condition mi àti tó gbọ́ lẹ́nu mi pé driver mi sọ kọ́kọ́rọ́ ló ṣe ṣe. I never knew pé wá bó ṣe máa wọlé sí mi lára. No, Dad, mi wá bí mo ṣe fẹ́ wọlé sí yín lára. Mi ń pretend kankan sá, olóore mi lẹ jẹ́ mi ń ṣe nǹkan kan sá, ẹ̀rù tí ń bà mí. Secondly, ọjọ́ tí mo tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. Yes, sir. Tó sọ fún mi pé you are a graduate. Ó yẹ kí n tún fura náà. Àwọn tó lọ sí yunifásitì tó dẹ̀ ti graduate tó dẹ̀ tún subject ara ẹ̀ sí irú condition tó wà ó yẹ kí n fura. Sir. I will not be surprised. Tó bá jẹ́ pé òyìnbó ṣe wà yìí, ọlọ́pàá ni. No. Ó fẹ́ wádìí nǹkan kan. What I'm going, èmi ò lẹ́bọ̀ lérò, mi ò ní bí mo ṣe wà ní mo wà yìí. Sir. Gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ ẹ̀ ti jẹ́ kẹ́rù máa bà mí. Mi ò ṣe ọlọ́pàá mi ò. Ẹ̀rù ń bà èmi gan. Ìwọ kan kò yẹ kẹ́rù bà wọ̀, èmi ló yẹ kẹ́rù máa bà torí mi ò mọ̀ lóyún tó jẹ́. Idris. Sir. Ẹ̀rù ẹni. Gbà. Sir, kò ń ṣẹrù mi mọ̀ kankan pa ẹ̀, kò ń ṣẹrù mi. I never knew that gbogbo ohun tó ń ṣe yẹn, you were just trying to penetrate. Sir, mi ò ṣe nǹkan kan. Check it out. I never knew you are this big. Yes, sir. Gbogbo nǹkan tẹ́ ń sọ yìí kò ń ṣe nǹkan tí mi mọ̀ kankan pa gbogbo nǹkan. Yes, sir. Yes, sir. Gbogbo àwọn nǹkan tó wà ń bí òye mi, sir. Kò ṣe ní yẹ orúkọ wo ló wà bẹ́ẹ̀? Yes, sir. Orúkọ wo sọ? Yes, sir. Orúkọ mi ló wà ń bẹ́ẹ̀ lóòótọ́ bọ̀. So kò ṣe wá ní yẹ ṣé bẹ́ẹ̀ náà ni ṣé bí mẹ́rẹ́kù náà ṣe ń ṣẹlẹ̀ ni. Yes, sir. It's okay. Okay. Yes, sir, mi ò lè parọ́ fún yín. Ẹ ti mú mi bí ọmọ, ẹ ti help mi gbogbo properties tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀. Yes, sir, mi ò mọ bó ṣe jẹ́. Orúkọ wo ló? Orúkọ mi ni. Owó ló ní. Ẹni tó lẹ́rù ló lẹ́rù, ẹni tó bá lẹ́rù náà ló lẹ́rù. Mo máa kú. Yes, sir. Mo máa ṣe mí. Ṣé nǹkan tó ń ṣe ẹ̀? Yes, sir. Máa wọ orí sórí kò lé èmi náà mo agree pẹ̀lú ẹ pé obì tó bá farasin ló máa ń gbó but tó bá dé stage kan ẹni tí a bá ń sùn tí la máa ń jà láti ẹ̀dẹ̀ bàbá báyìí ni mo ṣe jẹ́ o ṣùgbọ́n àforí ìpamọ́ ni àforí ìpamọ́ ni mo ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà àforí nǹkan tá a máa ń sọ fún báyìí ni mo bọ́ it's okay you have done well even tó bá jọlọ́pàá that means you have done your work diligently. No, sir. Sir, try láti understand me. Believe me,
kò tẹ̀ jẹ́ lẹ́yìn náà lè máa fi believe mi ní mímọ̀ kankan pa gbogbo properties tá à ń sọ. Ìwọ ló ní ìwọ òwò. Tó wà bẹ́ẹ̀ pọ̀. Mímọ̀ kankan pa gbogbo properties tá à ń sọ̀rọ̀ ń pa èyí. Properties yìí máa worth tó. Over 250 million. Wow. Mo kú o. Sà. Ó sì wà náà. Sà. Tó àdúpẹ́ tá a ṣe yín níkà. Bẹ́ẹ̀ni, àánú lẹ ṣe fún mi bọ̀ gbogbo eléyìí náà yìí mi. Lọ ṣe ìdálé ṣe báwa ṣe bára wa ní kékeré. Mi mọ bí tí n ti fẹ́ bẹ̀rẹ̀ sí. Ẹ̀yà tó lọ sójú kan náà. I wish you the best. Wá ti má dà wọn jókòó síbẹ̀ yẹn kó ṣe máa bá mú wọn bọ̀. Idris pẹ̀lẹ́ ṣàlàáfíà. Àdúpẹ́ sà ẹ kújọ́ mẹ́ta. Ẹ kú iṣẹ́. Báwo ìwọ ayú ẹ wo àwọn méjèèjì dáadáa anytime tó bá ti débí ẹ jẹ́ kó máa wọlé straight ni o family mi ni wọn o so ẹ má dà wọn dúró síbí mọ́. Okay, sir. Okay? Yes, sir. All right. Iṣẹ́ ló ń ṣe. She's only doing her job. Mo understand. But mo kàn láti jẹ́ kó mọ̀. That's okay. Yes, sir. Yes, sir. Mo padà sẹ́nu iṣẹ́. All right. Yeah. That is okay. Mo wà okay. Adúpẹ́. Yes, sir. O ṣeun. I'm fine. Oh, God. Ẹ jẹ́ ká wọlé. Okay. Yes, sir. Ẹ máa ra, sir. Yeah. Yes, sir. Ẹ máa ra. Yes. Ẹ pẹ̀lẹ́. Ọjọ́ mẹ́ta inú mi dùn láti rí yín o. Ẹ kàn sọ ẹ fẹ́ wá bí ẹ̀dẹ̀ wá láti jọ́ ẹ̀. Yes, sir. Ṣé àkàrà náà ni ọ̀nà láti tó báyìí tí ó fẹ́ ti ra wọn sínú òróró gbóná? Jíbọ́lá alákàrà extra àkàrà Jíbọ́lá extra. Arákùnrin. Kí ló fẹ́ bá wa rà? Mo mọ tó ń ta o èmi ò ní rà ni o mo mọ̀ pé òfòrè mo mọ̀ pé kò jìjì rèé mo mọ̀ parun rèé. Sinimá titun ọmọ ìyá alákàrà ọ̀tún ẹyẹ kàngó òsì ẹyẹ kàngó adíá fún òun tí ń lọ oko ìlérò ọdún wọn ní orúkọ àjẹ mẹ́ta torí pé ẹ̀ta ní òkòkò tàkì gbogbo ọjà tó ta ọmọ ìyá alákàrà. Àwọn tí wọ́n wá bí òkú wọ́n sì ń sunkún lé ní wéèkì kàtàbí rẹ̀ wọ́n lẹ́kún tí mo ní ká ẹ bá wa dín wọn dìlífàsì rẹ̀. Mo dáràn. Máníjà kí ló ṣe àkàrà àti. Sẹ́ẹ̀rí tó bá rẹ́ pè mí àtọmọbìnrin yìí lájọ pàdé níbi tá a ti fẹ́ fa wàhálà yóò gbẹnu sí máìkì o. Bí mo bá gbẹnu sí máìkì ọ sọ̀rọ̀ sókè ayé màá sí. Ìgbà tí mo ròyìn fún ẹ tí mo ń ṣe gbogbo ẹ̀ fún ẹ àkàrà àti kọ́kọ́ ló wà mú bí. Sọ́ọ̀mọ̀ pọ́kùtà tó ń bá wọn fínra ó dàbí àrùn HIV ni tó bá fi báìtì rẹ ó kórè ibùnà wa náà. Torí rẹ tóbi dára lọ tó wọṣọ ẹ̀sìn tó rọ̀ pásọ ajé lọ́wọ́ tí ẹ ti lo gbogbo ajé ara yín kúrò nídìí àkájíbọ́nà fò tẹ̀sán. Sinimá titun ọmọ ìyá alákàrà a movie written and produced by Tosin Teni directed by Muideen Saidi starring Tosin Teni Ọláníyì Àfọ̀njá Sanyẹ̀rì Kẹ́mi Àpèsè Kennedy Zainab Bakare Madam Sajẹ Ọ̀túnbọ̀ Majibike Arinola Odubela Ayọ̀mídé Ope Okunola Modupe Salau Abiodun Quadri Yosi Akinpelu Jeremiah Heritage Orilabi Shaliwa Yusuf Basira Abẹ́rẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìta àpàkọ́lé ẹ̀ ní ọmọ ìyá alákàrà ó ti jáde kàṣàgbà from the stable of Olasco Films Nigeria Limited adéorí ọ̀kẹ́ òjò kẹyẹkẹyẹ ẹ̀tún kú ojúlọ́nà sinimá ńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ẹ̀kún yìí ọba obìnrin àti ilé ìta àpàkọ́lé ẹ̀ ní ọmọ garage
sinimá ti tọ́ ọmọ ìyá alákàrà lélẹ́yìí o. ó kóná lala gbóná jẹjẹrẹ rìtìrìtì ó da jẹnẹjẹnẹ bọ́lẹ̀ yàtọ̀. àwọ̀ tí wò ní ẹgbà bẹ́ẹ̀. ẹ ṣe. èsè tí ojú yín fi kọ́rẹ́ lọ́wọ́ báyìí ṣé ò sí. sangbégun bí ni ọ̀rẹ́ ìwèrè wọlé rí lójú wa. a ti sọ wípé ẹ̀yin yóò máa fi ọ̀kọ̀ọ̀kan èjì àkàrà ránṣẹ́ sèmi olùkọ́ni nítorí tiyín ni mo ṣe ń gbààwẹ̀ mo sì ń gun orí òkè sórí òkè kí ọjà bá lè mọ yá ṣùgbọ́n mi ò rọ́wọ́ yín ẹ ti ń dọwọ́rù kí ló ṣẹlẹ̀. kí n tún kìlà pattern. When the spirits of the dead refuses to sleep. Community becomes haunted and harmful for the living. Both the guilty and the innocent must run for the ghost. Tó bienu. Ó mà ti ń taṣọ rùn. Ẹni ó dá ọkọ ló ṣe kókó lásìkò yìí. Bí kì í ṣe bá ṣe yọ pàkúté kúrò lẹ́sẹ̀ ní tara ni. Tó dá kẹgbà yẹn lé íńtánẹ́ẹ̀tì kẹ́ máa mójútó wọn. Ẹlẹ́ni tó sí ẹ láyé tán tó fẹ́ lọ rè gbọ̀bẹ̀ lọ́rùn. Àwa àlejò fún tẹ̀sẹ̀sẹ̀ gbà ládùúgbò. Ọmọ wọn jáde jòjò, tẹ́lẹ̀ lè gbókùn tí mo tó àrí. Kí lẹ́yìn sà? Come again. Òkú méjì again. Ẹ̀rẹ̀ nínú ọkàn mi, mímí kan ní mi. Oya kò lè yà wá àjọ máa wà títí ni. Carrying Capo, the adventure of the ghosts. Moria, ìwọ lani kejì mi Moria, ìwọ lọ̀rẹ́ mi àtàtà Moria. Kò sóhun kankan tí ó yẹ wá, ọjọ́ tí pẹ́kun wá bọ̀ ọjọ́